Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o ṣe wà. Ẹ káàbọ̀ sórí channel mi o, èmi ọmọ yín Mashola. Today's gist òun ni pé Kabiyesi àti mọ́mì Dr Lizzie àti àwọn kinsmen wọ́n lọ sí Akure láti lọ bá Queen Naomi sọ̀rọ̀. Wọ́n ní ìgbà tí Queen Naomi rí wọn wípé wọ́n wà shocked. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi ni, mo kí yín káàbọ̀ sí orí channel mi. Tó bá jẹ́ ẹ ti subscribe, ẹ lọ subscribe. Ẹ tẹ subscribe button àti notification bell so that whenever tí mo bá post gist ẹ máa rí. To my old subscribers, I say thank you. Òkè òkè lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. And to my new subscriber, you are welcome. Thank you. Please share this video, like and subscribe. Ẹ̀yin èèyàn lé gist tèmi òun ni pé mama Dr Lizzie àti Kabiyesi àtàwọn kinsmen wọ́n lọ sí Akure láti lọ bá Queen Naomi sọ̀rọ̀. Nígbà tí Queen Naomi rí wọn, wọ́n ní wọ́n wà shocked o. Wọ́n ní wọ́n dẹ̀ sọ fún Queen Naomi pé ọkọ tí Queen Naomi fẹ́ ọba aládé ni, Royal Majesty. Ipe kò easy láti wà pẹ̀lú obìnrin ẹyọ kan. Ipe kí Queen Naomi understand ipe gbogbo àwọn olórí tán fẹ́ yìí kò sí nǹkan tán lè ṣe sí wọn ju pé kí wọ́n lọ ra lé fún wọn níta, kí wọ́n move wọn síbẹ̀. Ipe kí Queen Naomi fún Kabiyesi ní ààyè díẹ̀ sí láti fi mọ nǹkan tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ àwọn olórí. Ẹ̀yin náà kúkú mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ Kabiyesi ti ní kán lọ wálé. So wọ́n ní wọ́n lọ sí Àkúrẹ́ láti lọ bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé láti ìgbà tí Queen Naomi ti rí kí Kabiyesi move forward pẹ̀lú ọ̀rọ̀ live àwọn, Kabiyesi ò gbà. Kabiyesi ṣì ń press harder and harder láti jẹ́ kí Queen Naomi realize situation táwọn wà. Lẹ́yìn yìí, Kabiyesi fi oríṣiríṣi ẹ̀bùn ránṣẹ́ sí Queen Naomi so that Queen Naomi á fi mọ̀ pé àwọn love wọn. Ṣùgbọ́n kì í ṣe fault Queen Naomi. Tó bá jẹ́ pé àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ náà la wà ní situation wọn, a máa ṣe jù báyìí lọ. Ṣùgbọ́n sùúrù lọ̀rọ̀ yìí gbà. Ẹ̀yin aráalé ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèmi lọ. Ẹ̀yin ènìyàn lé, wọ́n ní ìgbà tí Kabiyesi gbọ́ wípé Queen Naomi níìdí, wípé wọ́n announce in church Queen Naomi pé wọ́n níìdí àwọn nǹkan tí wọ́n ń lò ní church. Wọ́n ní wọ́n ṣe announcement fún donation. Wọ́n ní bí Kabiyesi ṣe gbọ́ nìyẹn. Kabiyesi wá donate owó fún Queen Naomi. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi return owó yẹn. Wọ́n nígbà tí Queen Naomi return owó yẹn, wọ́n ní inú Kabiyesi bàjẹ́. Ìpè kí ló dé tó jẹ́ pé àwọn ń dá sí iṣẹ́ Ọlọ́run. Queen Naomi ò fẹ́ gba check yẹn lọ́wọ́ àwọn. Wípé ìgbà tí òun ṣe pé bóyá kì í ṣiṣẹ́ Ọlọ́run làwọn ń dá sí. Wípé anybody ló lè dá sí iṣẹ́ Ọlọ́run. So èyí ló jẹ́ kí mọ́mì Dr Lizzie kan get involved láti bá Queen Naomi sọ̀rọ̀. Wípé kò dáa bí Queen Naomi ṣe wà ash lórí ọ̀rọ̀ Kabiyesi. Wípé Kabiyesi nífẹ̀ẹ́ Queen Naomi. Wípé kì í ṣe doubt. Wípé ṣùgbọ́n lóòótọ́ wọ́n ní èṣù téèyàn ti mọ̀ tipẹ́ ó sàn ju áńgẹ́lì téèyàn ṣẹ̀ṣẹ̀ mọ̀ lọ. Wípé lóòótọ́ àwọn ọkùnrin míì lè wà ń bẹ̀ yẹn lóòótọ́, ṣùgbọ́n ọmọ wà láàrin ìwọ àti Kabiyesi. Ẹrù tọ́mọ bá dẹ̀ ti wọ̀, ó ti di nǹkan ńlá o. Wípé so kí Queen Naomi ṣe pẹ̀lẹ́, kí wọ́n ṣe sùúrù fún Kabiyesi, kí wọ́n fún Kabiyesi ní time díẹ̀. Wípé gbogbo ìgbà tí Kabiyesi bá fún wọn ní nǹkan fún church, wọ́n á máa láwọn ò fẹ́. Pé kò yẹ kán ṣe báyẹn. Wípé kò yẹ kí wọ́n ṣe báyẹn. Pé anybody ló lè dá síṣẹ́ Ọlọ́run. So wípé kí Queen Naomi kan ṣe pẹ̀lẹ́, kan rò wípé láti ọjọ́ tó ti ń refuse Kabiyesi, Kabiyesi ṣì ń wá ni. Kabiyesi ò give up. Kabiyesi ṣì ń wá ni. Wípé tó bá jẹ́ ọkùnrin tí ò love wọn, á ti wò wípé kí ló dé, ṣé ò máa para wọn. Wípé so kí Queen Naomi ní sùúrù. Ẹ̀yin èèyàn lé, èyí la gbọ́ ò ta ní ká mú wá. Ẹ jẹ́ ká jọ gbọ́ ìparí gist.
wọ́n ní bí Queen Naomi ṣe ń ṣe bí ìgbà tó yẹ pé wọ́n fẹ́ ṣe mọ́, wọ́n ní ìyẹn ò dẹ̀ ẹ̀pù kábíyèsí torí pé tí kábíyèsí bá lé gbogbo wọn kúrò ní palace, tí Queen Naomi ò bá padà wá sí palace, kí ni kábíyèsí fẹ́ ṣe? Ipe nítorí ẹ̀ ní kábíyèsí fi ń slow down láti fi mọ inú Queen Naomi. Ipe ṣé lóòótọ́ ṣé Queen Naomi wọ́n máa wọ̀ pẹ̀lú àwọn láti fi gbé ìgbésẹ̀ pẹ̀lú àwọn olórí. Ṣé rí nígbà tẹ́mi tiẹ̀ wá rí bí gbogbo nǹkan ṣe ń lọ yìí, mo wí pé ṣé àwọn olórí gan ṣé wọ́n rẹ́dì láti kúrò nínú palace? Lóòótọ́ kábíyèsí lè ní kó kúrò nínú palace, ṣùgbọ́n ṣé àwọn olórí yìí rẹ́dì tó jẹ́ pé gbogbo àwọn afọbajẹ gbogbo wọ́n ní relation, gbogbo wọn ló ní relation pẹ̀lú àwọn olórí yìí. Ṣùgbọ́n wọ́n ní ọba ní kábíyèsí, wọ́n bá lórí ohun gbogbo ni. Kábíyèsí ló mọ ọwọ́ tí wọ́n máa gbé láti fi jẹ́ kí wọ́n jáde nínú palace. So gist tá a gbọ́ nìyí, ta ní ká mú wá fún ẹ̀yin èèyàn lé. Èmi mọ̀ pé ní agbára Ọlọ́run ọ̀rọ̀ yìí máa lójútùú, ní agbára Ọlọ́run. Àdúrà ní ká fi máa ràn Queen Naomi àti kábíyèsí lọ́wọ́. Ọlọ́run á jẹ́ kó ṣeé ṣe. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń subscribe sí channel mi, àtẹ̀yin tẹ́ ti subscribe, àtẹ̀yin tẹ́ ti subscribe. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ẹ ṣé, ẹ jọ̀ọ́, ẹ jẹ́ ká máa gbàdúrà fún Queen Naomi àti kábíyèsí. Ní agbára Ọlọ́run, ọ̀rọ̀ yìí á ní ìyanjú. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣé, òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.